ọkùnrin ọmọ Ìgbò tí ó fẹ́ di ọba ní ìlú Èkó, ìyẹn tó fẹ́ di ọba gbogbo àwọn Ìgbò, ìyẹn Obi of Lagos, ìyẹn ọ̀gbẹ́ni Chibuike Azubuike, ó mà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó di wàhálà àti awuyewuye ńlá tí bàbá náà sì ti jẹ́wọ́ ìdí tó fi gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ẹ rántí pé níṣe ni ariwo ńlá mà sọ lórí ẹ̀rọ ayélujára nígbà tí ọkùnrin tó ń pè ní Chibuike Azubuike tí wọ́n ní ó fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ààfin ìgbàlódé tí yóò tó bí bílíọ̀nù kan àti àbọ̀ náírà 1.5 billion naira, èyí tí ó jẹ́ ààfin ọba àwọn Ìgbò lẹ́kọ̀ọ́, ìyẹn Obi of Lagos, èyí tí ò ṣẹlẹ̀ rí, tó sì jẹ́ pé inú gbọ̀ngàn Apple Hall tó wà ní agbègbè Amúwọ̀dọ̀fín ní ìpínlẹ̀ Èkó, ìyẹn náà ti fẹ́ ṣe ayẹyẹ ìfilọ́lẹ̀ ìkówójọ ààfin àwọn Ìgbò náà ní ọjọ́ àbámẹ́ta ṣíṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, nígbà tí àwọn ọmọ Ìgbò tó sì bẹ̀rẹ̀ sí ni máa pín ọ̀rọ̀ náà kiri wípé àwọn ti fẹ́ ní ààfin lẹ́kọ̀ọ́, èyí tí ó dàbí pé wọ́n fẹ́ máa bá àwọn ọmọ Yorùbá fa ìlú Èkó páwọn jọ níní. Níṣe ni ariwo mà sọ láàrin ọmọ Yorùbá tí wọ́n fa ìbínú yọ pé eléyìí ò gbọdọ̀ ṣeé ṣe o. Àwọn Ìgbò ti wá láyà báyìí, wọ́n ti fẹ́ gba ìlú Èkó mọ́ Yorùbá lọ́wọ́, wọ́n sì ti fẹ́ láyà láti máa kọ́ ààfin ńlá sí ìlú Èkó, èyí tí ó jẹ́ ààfin Obi, ìyẹn ọba tiwọn. Eléyìí ló jẹ́ kí àwọn ọlọ́pàá kí wọ́n tètè bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tí wọ́n sì gbé Chibuike Azubuike tí wọ́n lọ́wọ́ fi ṣe ọba àwọn Ìgbò náà. Bẹ́ẹ̀ ni wọ́n tún gbé àwọn akẹgbẹ́ kan, ìyẹn Chibuzo Ani àti àwọn bíi Martin Nwoduka àti Ikechukwu Franklin Nnadi tí wọ́n gbé wọn jù sátìmọ́lé. Látìgbà yìí lọ́rọ̀ yìí mà ti ń jà rìnrìn táwọn ọmọ Yorùbá sì ń sọ pé àsìkò ti tó kí gbogbo wọn lọ ṣe ọ̀rọ̀ ara wọn ní ojú alákàfin sọ́rí ní ìlú Èkó, nítorí pé pẹ̀lú ìgbésẹ̀ táwọn Ìgbò pàápàá Chibuike Azubuike fẹ́ gbé yìí, ó ti fi hàn pé àwọn Ìgbò wọ́n ní èrò burúkú kan lọ́kàn sí àwọn Yorùbá ní ìlú Èkó láti padà gba ìlú náà mọ́ Yorùbá lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ti gbé Chibuike Azubuike, igbákejì agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, ìyẹn Deputy Public Relations Officer of the Lagos State Police Command, ọ̀gbẹ́ni Babáṣèyí Olúṣèyí, nínú àtẹ̀jáde tó fi síta ètí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tí ó tẹ̀ wá lọ́wọ́, ìjẹ́kọ̀dé mọ̀ pé Chibuike Azubuike tí àwọn gbé, ìyẹn tó fẹ́ jẹ ọba àwọn Ìgbò lẹ́kọ̀ọ́, ó ti ń sọ̀rọ̀ ó sì ti ń kà gbòrògbòrò ní àtìmọ́lé àwọn. Nínú àlàyé tí Babáṣèyí Olúṣèyí ṣe, ìyẹn ló ti jẹ́ kó di mọ̀ wípé Chibuike Azubuike ti jẹ́wọ́ fáwọn wípé eré àti àwàdà lòun fi ìfilọ́lẹ̀ ìkówójọ ìfilọ́lẹ̀ ààfin àwọn Ìgbò tó ń fẹ́ kọ́ṣe, wọn lóun fẹ́ fi lu jìbìtì ni, nítorí pé òun mọ̀ pé àwọn ọmọ Ìgbò wọn lówó lọ́wọ́ dáadáa, pàápàá àwọn oníṣòwò ńláńlá tó ń sì mọ̀ kí ogun yóò fẹ́ kó sílẹ̀ láti ṣerú nǹkan bẹ́ẹ̀, tó sì ní eléyìí lòun fẹ́ ṣe tí kì í ṣe pé àwọn fẹ́ kọ́ ààfin kankan lóòótọ́. Ní báyìí Babáṣèyí Olúṣèyí wá jẹ́ kó di mọ̀ wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó ti ṣèlérí pé Chibuike Azubuike àti àwọn yòókù ẹ̀ tọ́wọ́ jọ tẹ̀ wọ́n yóò fojú ba ilé ẹjọ́.